Ẹ kú dédé àsìkò yìí, ẹ sì kú bójú ọjọ́ ti rí lọ́dẹ̀ tí yín. Ìròyìn ló ń dé sétí ìgbọ̀yìn láti ìkànnì Àràbọ́dá látẹnu Olúwaṣèyí Ṣóhùnmí. Síwájú ẹ gbọ́ àwọn kókó tó jẹyọ nínú ìròyìn ọ̀hún. Àjọ NLC ní akèrègbè ààrẹ Bọ́lá Tinubu àti àwọn aṣòfin ilẹ̀ wa ni yóò júwe ibi táwọn yóò sokùn mọ́. Àwọn ẹ̀ṣọ́ ọmọ ogun lórílẹ̀‐èdè yìí ti jáṣẹ́ àwọn afurasí agbésùmọ̀mí ajínigbé kan ní ìpínlẹ̀ Delta. Ẹgbẹ́ òṣèlú People's Democratic Party kéde ọjọ́bọ̀ ọjọ́ 26 oṣù kẹsàn-án ọdún yìí fún ìpàdé àpapọ̀ ìgbìmọ̀ ẹgbẹ́ ẹlẹ́ẹ̀kejì. Àjọ elétò ìdìbò lórílẹ̀‐èdè yìí Independent National Electoral Commission INEC sún ìdìbò ìpínlẹ̀ Enugu látàrí ààbò tí wọ́n ní ó mẹ́ẹ̀. Akọ́nimọ̀ọ́gbá fẹ́gbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles Finidi George ti ní ìkanra àti orí pípé làwọn yóò fi kọlu ẹgbẹ́ agbábọ́ọ̀lù Shita torílẹ̀-èdè Benin Republic lónìí. Àwọn ọ̀dọ́langba nípínlẹ̀ Ondo ti fi àìdùnnú wọn hàn látàrí bí àjọ tó ń rí sí ṣíṣe owó ìlú kùmọ̀kùmọ̀ ìyẹn EFCC ṣe ń ṣe ìkọlù sí àwọn ilé ijó káàkiri ìpínlẹ̀ náà. Wọ̀nyí àti àwọn ìròyìn mìíràn láwọn máa mú tó yín létí nígbà tá a bá lọ sókè lọ́hùn tí a padà dé. Ẹ kú ìtẹ́tíléko. Ẹ káàbọ̀ padà, ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ kan nínú ọ̀rọ̀ okòwò àti ètò ìṣúná lórílẹ̀‐èdè yìí ti sọ di mímọ̀ wípé ọrọ̀ ajé lórílẹ̀‐èdè yìí ti wà lójúnà àti forí sọgi báyìí, lẹ́yìn tí awuyewuye owó oṣù òṣìṣẹ́ tó kéré jùlọ àti dídá owó ìrànwọ́ orí epo padà tí ń fẹ́ ṣe àkóbá ńlá fún nítorí kò sí ọ̀nà tí ìgbésẹ̀ méjèèjì yìí yóò ṣe ran okòwò àti ètò ìṣúná orílẹ̀-èdè yìí lọ́wọ́ níbi tí ọ̀rọ̀ náà gbede báyìí. Èyí jẹ́ ìwòye lórí gbólóhùn tí àjọ òṣìṣẹ́ lórílẹ̀-èdè yìí ìyẹn Nigeria Labour Congress fi léde lópin ọ̀sẹ̀ tó kọjá yìí látàrí àsọyépọ̀ rẹ̀ pẹ̀lú àwọn ìgbìmọ̀ tíjọba ṣàgbékalẹ̀ rẹ̀ láti rí sí ọ̀rọ̀ owó oṣù tó kéré jùlọ eléyìí tó forí ṣọpọ́n. Àjọ NLC ní akèrègbè ààrẹ Bọ́lá Tinubu àti ilé ìgbìmọ̀ aṣòfin ni yóò júwe ibi tí àwọn yóò sokùn mọ́ lórí ọ̀rọ̀ náà látàrí bí ìgbìmọ̀ náà ṣe ní ẹgbẹ̀rún méjì ìyẹn 2,000 naira ni àwọn yóò fi kún ẹgbẹ̀rún lọ́nà ọgọ́ta ìyẹn 60,000 naira tíjọba ní àwọn yóò san tẹ́lẹ̀ tí àjọ àwọn aládàáni organized private sector pàápàá lọ́wọ́ sí, ṣùgbọ́n tí àjọ NLC ní àwọn kò ṣetán láti gba ohunkóhun tó dín ní ẹgbẹ̀rún lọ́nà ọ̀tàdínlẹ́wàá lé nígba lówó náírà ìyẹn 250,000 naira. Ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ NLC yìí tó ń bá ìjọba dúnàádúrà lórí ọ̀rọ̀ ọ̀hún ṣàlàyé fáwọn akọ̀ròyìn wípé àwọn ti gbìyànjú agbára àwọn lórí ọ̀rọ̀ ọ̀hún tí àwọn sì retí kí ààrẹ mú ìlérí rẹ̀ ṣẹ láti mú inú àwọn òṣìṣẹ́ dùn ní àkókò yìí, bí ó ti jẹ́ wípé ìgbà yìí gangan ni ìlérí náà wúlò bí kì í bá ṣe ìlérí òfégè, àti pàápàá wípé kílé ìgbìmọ̀ aṣòfin ilé wa tó ń ṣojú àwọn ènìyàn ó rí sí ọ̀rọ̀ náà lọ́nà tó dáa. Àwọn ẹ̀ṣọ́ ọmọ ogun orí ilẹ̀ lórílẹ̀‐èdè yìí ìyẹn Nigerian Army ti jáṣẹ́ àwọn afurasí agbésùmọ̀mí kan lójú ọ̀nà kìlómítà 54 ti Ogelu Patani nípínlẹ̀ Delta lọ́jọ́ àìkú àná. Nínú gbólóhùn kan tí àjọ òun fi sórí ìkànnì X rẹ̀ lọ́jọ́ àná ni wọ́n ti ṣàlàyé wípé níṣe ni àwọn gba ìpè ìjáyà kan wípé àwọn èrò arìnrìn-àjò tó ṣe díẹ̀ níye ti bọ́ sọ́wọ́ tí àwọn sì súré sípè náà lóní wàrà ṣèṣà. Wọ́n ní kété tí àwọn débi ìṣẹ̀lẹ̀ náà ni àwọn agbésùmọ̀mí yìí kọjú ìjà sí àwọn pẹ̀lú ìrọ́kẹ̀kẹ̀ àti wẹ́líwẹ́lí òjò ìbọn, ṣùgbọ́n tí wọn kò lè dúró tí àwọn fi ní àǹfààní láti gba àwọn tí wọ́n jí gbé náà padà. Bákan náà ni wọ́n jẹ́ kó di mímọ̀ wípé títí di àkókò tí à ń ṣàkọsílẹ̀ ìròyìn yìí àwọn ọmọ ogun ti lé àwọn agbésùmọ̀mí náà lọ tí wọn kò sì tí ì padà lẹ́yìn wọn. Ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ti kéde ọjọ́bọ̀ ọjọ́ 26 oṣù kẹsàn-án ọdún yìí fún ìpàdé àpapọ̀ ìgbìmọ̀ ẹgbẹ́ ẹlẹ́ẹ̀kejì.
àkọ́kọ́ rẹ̀ ni wọ́n ní ó wáyé ní ọjọ́ 18 oṣù kẹrin ọdún yìí níbi tí wọ́n ti sún ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú alága fìdíhẹ fún ẹgbẹ́ náà lọ́wọ́lọ́wọ́ Iliya Damagum di ìpàdé kejì tí wọ́n peyamọ́ rẹ̀ ní oṣù kẹjọ tẹ́lẹ̀. Àwọn ìṣọ̀kan ti apá gùngùn àríwá ilẹ̀ yìí nínú ẹgbẹ́ náà ni wọ́n ní adíje láti apá ọ̀dọ̀ wọn ló yẹ kó parí sáà ìṣèjọba alága tẹ́lẹ̀ ọ̀mọ̀wé Iyodua Ayu lẹ́ni tó fiṣẹ́ sílẹ̀ lọ́dún kejì ìṣèjọba rẹ̀. Síwájú ìpàdé ẹlẹ́ẹ̀kejì yìí ni wọ́n ní wọn yóò máa ṣe ìpàdé láwọn ìpínlẹ̀ títí wọ ìjọba ìbílẹ̀ káàkiri láti yan àwọn tí yóò máa ṣàkóso ẹgbẹ́ wọ àwọn wọ́ọ̀dù káàkiri tí wọ́n sì ti mú àwọn ọjọ́ tí wọn yóò máa fi bójú wo àwọn awuyewuye tó bá dẹ̀yìn ṣẹ́yọ síwájú ìpàdé àpapọ̀ ìgbìmọ̀ náà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe àlàkalẹ̀ rẹ̀. Àjọ tó ń ṣàkóso ètò ìdìbò lórílẹ̀‐èdè yìí ìyẹn Independent National Electoral Commission INEC ti ní ètò ààbò tó mẹ́ẹ̀ ló ṣèdíwọ́ fún ìdìbò apá gúúsù àkọ́kọ́ nípínlẹ̀ Enugu gẹ́gẹ́ bí wọ́n ti pe amọ̀ rẹ̀ tẹ́lẹ̀. Alábòjútó agbègbè fún àjọ ọ̀hún ọ̀mọ̀wé Chukwuemeka Chukwu ló ṣe lálàyé fún àjọ orísun ìròyìn lórílẹ̀‐èdè yìí ìyẹn News Agency of Nigeria NAN ní Enugu lọ́jọ́ àìkú àná. Ó ní àwọn yóò máa fi ọjọ́ tí yóò bá jẹ́ léde bó tilẹ̀ jẹ́ wípé àwọn gbọ́ nípa awuyewuye eléyìí tó ń jà ròyìnròyìn kiri ìpínlẹ̀ náà wípé wọ́n ti ṣe ìdìbò náà. Ìròyìn wá jẹ́ kó di mímọ̀ wípé ìgbìyànjú kẹta tó ń forí ṣọpọ́n lórí ìdìbò ọ̀hún rèé. Síwájú èyí ní ọjọ́ 18 oṣù kẹta ni wọ́n ti kéde tí wọ́n sì ti búra fún ọ̀gbẹ́ni Bright Ngene látinú ẹgbẹ́ òṣèlú Labour Party gẹ́gẹ́ bí adíje tó kógojá, ṣùgbọ́n tí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn fagilé èsì náà gẹ́gẹ́ bí èyí tí kò yè koro. Ṣùgbọ́n tí ọjọ́ àbámẹ́ta tó kọjá yìí ní adíje ọ̀hún ni òun kò gbọ́ ohunkóhun wípé ìdìbò náà kò ní lè wáyé, ṣùgbọ́n ẹni tó jẹ́ adíje látinú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ọ̀gbẹ́ni Sam Ngene ní òun gbọ́ nítòun wípé ìdìbò náà kò ní lè wáyé. Àjọ àwọn olókòwò epo rọ̀bì lórílẹ̀‐èdè yìí ìyẹn Crude Oil Refinery Owners Association of Nigeria ti ní ó ṣeéṣe kí epo bẹntiró já wálẹ̀ sí $100 fún jálá kan. Wọ́n ní báyé bá gba ilé-iṣẹ́ ìfọpo ti Dangote àti àwọn yòókù lẹ́nu iṣẹ́ ọ̀hún nígbà tí wọ́n fọ̀rọ̀ náà léde lọ́jọ́ àìkú àná. Wọ́n ní èrè àjẹjù àwọn ilé-iṣẹ́ ìfepo lókè òkun ló fà á tí kìíní ọ̀hún fi wọ́n gógó. Wọ́n ṣe lálàyé wípé ní àkókò tí iléeṣẹ́ Dangote bẹ̀rẹ̀ sí ní fọ epo dísù, ìgbésẹ̀ ọ̀hún mú kí owó dísù náà já wálẹ̀ ju àtẹ̀yìnwá lọ. Akọ̀wé fún ẹgbẹ́ Koran ọ̀hún Eche Idoko ní ọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ ní oúnjẹ àǹfààní náà báyìí nítorí síwájú kí Dangote tó bẹ̀rẹ̀ sí ní fọ epo dísù yìí ló ti jẹ́ wípé $2,200 ìyẹn $1,800 ní jálá epo dísù kan, ṣùgbọ́n tí ó padà já sí $1,200 ìyẹn $1,200. Ó ní kódà bí kì bá ṣe àìṣedédé owó ilẹ̀ wa sí ti ilẹ̀ Amẹ́ríkà, $1,000 ní epo dísù ìbàjẹ́. Nídìí èyí ó ní òun ní ìdánilójú wípé epo bẹntiró ṣì ń bọ̀ ní $100 fún jálá kan ìyẹn $300 per litre báwọn ilé-iṣẹ́ ìfọpo orílẹ̀-èdè yìí bá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lónígidi. Àwọn ọ̀dọ́langba ní Àkúrẹ́ tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ Ondo ti fi àìdùnnú wọn hàn pẹ̀lú ìwọ́de ráńpẹ́ kan látàrí bí àjọ tó ń rí sí àjẹbánu àti ìṣòwò ìlú kùmọ̀kùmọ̀ ìyẹn Economic and Financial Crimes Commission EFCC ṣe ń ṣe ìkọlù sáwọn ilé ijó káàkiri tí wọ́n sì ń ṣe àwọn ènìyàn níṣekúṣe. Ní òpin ọ̀sẹ̀ tó kọjá yìí níròyìn sọ di mímọ̀ wípé àjọ ọ̀hún ṣàdédé ya wọ ilé ijó tí wọ́n pè ní Signatures and Alba Royal Clubs níbi tí wọ́n ti rọ́wọ́ tó àwọn afurasí oníjìbìtì ayélujára 137 ìyẹn 127 lára àwọn ẹni tí wọ́n ní ọkọ̀ ìyàwó ojú ọ̀nà kan wà pẹ̀lú. Bó tilẹ̀ jẹ́ wípé àjọ ọ̀hún ní ìgbésẹ̀ náà wà ní ìbámu pẹ̀lú ìlànà iṣẹ́ wọn. Ọ̀kan lára àwọn ọ̀dọ́ Tinubu yìí ni àwọn àjọ náà kò fẹ́ rọ́mọdé tí ó ń lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀
àbí ẹ̀rọ ayárabíàṣá ìyẹn kọ̀ǹpútà fi ṣohunkóhun wọn yóò kà sí oníjìbìtì ayélujára. Òmíràn ni ǹjẹ́ àjọ EFCC ní ẹ̀tọ́ láti máa ṣiṣẹ́ òru àti wípé kí ni ó jẹ́ ẹ̀ṣẹ̀ àwọn obìnrin tí wọ́n rọ́wọ́ tó ní ilé ẹjọ́ ọ̀hún pàápàá. Táyọ̀ Olúwatúyì tó jẹ́ akọ̀wé síjọba ìpínlẹ̀ náà àti alábòjútó fún ọ̀dọ́ àti eré ìdárayá Saka Yusuf Ògúnlẹ́yẹ ti rí sí ìṣẹ̀lẹ̀ náà tí iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tìpínlẹ̀ Ondo pàápàá ti ní ọ̀gá àgbà ọlọ́pàá ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí ọ̀rọ̀ ọ̀hún látàrí bẹ́ẹ̀ kí àwọn ọ̀dọ́ tínú bí ọ̀hún ó jèbùrẹ́. Àjọ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí oníṣẹ́ wẹ́dà kan tí wọ́n ní ó jí ilẹ̀kùn ìta gbangba ìyẹn gate gbé lọ́dọ̀ ọ̀gá rẹ̀ ní Ìtasánní Ògìjò ní Ṣàgámù ní ìpínlẹ̀ Ògùn, èyí tí wọ́n ní owó rẹ̀ tó ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún mẹ́ta náírà 300,000 naira. Ọ̀gá ọ̀hún Moshood Ọ̀dẹ́túndé gẹ́gẹ́ bí wọ́n ti forúkọ rẹ̀ léde níròyìn sọ di mímọ̀ wípé ó dé ilé ìtajà rẹ̀ ló ṣàdédé ṣàkíyèsí wípé ilẹ̀kùn ọ̀hún ti pòórá tí ó sì fi ọ̀rọ̀ ọ̀hún sun àjọ ọlọ́pàá ní Ògìjò kó tó di wípé wọ́n rọ́wọ́ tó ẹnìkan Jamilu Monso lẹ́nu iṣẹ́ ìwádìí níbi tí ó ti ń palẹ̀ àwọn ilẹ̀kùn náà mọ́ lọ sí ibùdókọ̀ láti lọ tà ní apá àríwá orílẹ̀-èdè yìí kó tó jẹ́wọ́ wípé níṣe ni òun ra àwọn ilẹ̀kùn náà lọ́wọ́ ẹnìkan Suleiman Ibrahim tóun pàápàá ṣẹ̀wá jẹ́wọ́ wípé ọwọ́ ọmọọṣẹ́ Moshood Ọ̀dẹ́túndé tó jẹ́ ọ̀gá wẹ́dà yìí lòun ti ra àwọn ilẹ̀kùn náà. Agbẹnusọ fún àjọ ọlọ́pàá nípínlẹ̀ Ògùn Ọmọlọ́lá Odùtọ́lá ti jẹ́rìí sí ìṣẹ̀lẹ̀ náà wípé ọwọ́ àwọn yóò tẹ ọmọọṣẹ́ ọ̀hún, àwọn yóò sì fojú rẹ̀ ba ilé ẹjọ́. Ìròyìn ilẹ̀ òkèèrè. Orílẹ̀-èdè Russia ti rán ogunlọ́gọ̀ àwọn ọmọ Nàìjíríà tó wà nídàálẹ̀ pẹ̀lú àwọn orílẹ̀-èdè mìíràn tí wọ́n múlé sórílẹ̀-èdè ọ̀hún yálà láti kàwé àbí ṣiṣẹ́ ni wọ́n ti rán kojú ogun Ukraine tó ń bá wọn fíra bí wọ́n bá fẹ́ tún ìwé ìgbélú wọn ṣe. Ìròyìn sọ di mímọ̀ wípé níṣe ni wọ́n kó àwọn ọmọ ilẹ̀ adúláwọ̀ tó ṣiṣẹ́ àbí kàwé lórílẹ̀-èdè náà ní pápámọ́ra kí wọ́n ó darapọ̀ mọ́ ọmọ ogun orílẹ̀-èdè wọn láti kojú ìjà sórílẹ̀-èdè Ukraine àbí kí wọ́n ó pàdánù ìwé ìgbélú wọn léyìí tí yóò mú wọn ṣẹ̀wọ̀n ìlú náà àbí kí wọ́n padà sórílẹ̀-èdè wọn láì rohun tọ́ka sí. Nínú ìpàdé kan pẹ̀lú àwọn akọ̀ròyìn káàkiri lágbàáyé tó wáyé ní Petersburg lọ́jọ́rú tó kọjá yìí ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé ogun náà le tó bẹ́ẹ̀ débi wípé bí ẹgbẹ̀rún 10 ọmọ ogun Russia ló ń bá a lọ lóṣooṣù tí àwọn tó sì ń farapa kò lóǹkà mọ́, bó tilẹ̀ jẹ́ wípé ìlọ́po 5 yìí ni àwọn ọmọ ogun Ukraine tó ń bá ogun náà lọ lóṣooṣù. Ìròyìn eré ìdárayá. Akọ́nimọ̀ọ́gbá fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles orílẹ̀-èdè yìí Finidi George ti ní àwọn agbábọ́ọ̀lù òun yóò fi ìkanra àti orí pípé kọlu ẹgbẹ́ agbábọ́ọ̀lù Cheetah torílẹ̀-èdè Benin Republic nínú ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tí ó wáyé lọ́jọ́ Ajé òní. Super Eagles yìí ni wọ́n wà ní ipò 5 nínú ẹgbẹ́ tí wọ́n wà nínú ìdíje yìí látàrí bí wọ́n ti ń gbá ọ̀mì nínú àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ 3 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ti gbá pẹ̀lú Lesotho, Zimbabwe àti orílẹ̀-èdè South Africa. Akọ́nimọ̀ọ́gbá ọ̀hún nígbà tó ń sọ̀rọ̀ níbi ìpéjọpọ̀ kan ní Abidjan síwájú ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún lọ́jọ́ Ajé òní, ó ní àwọn agbábọ́ọ̀lù ọ̀hún ti kẹ́kọ̀ọ́ nínú ìfẹsẹ̀wọnsẹ̀ wọn pẹ̀lú orílẹ̀-èdè South Africa eléyìí tó kù sí ọ̀mì kọ̀ọ̀kan tí wọ́n sì ti ṣetán láti ṣe àtúnṣe títayọ nínú ìfẹsẹ̀wọnsẹ̀ wọn tí yóò wáyé láago 5 ìrọ̀lẹ́ òní ní pápá ìṣeré ti Houphouët-Boigny ní Abidjan lórílẹ̀-èdè Ivory Coast. Tó ará eégún tó bá pinná mọ́ níwọ̀n báyìí náà ni ìpìdọ́pẹ́ kò ní jù báyìí lọ fún ìròyìn wa ní ti sáà yìí. Ẹ tún pàdé wa ní ìgbà míì fún àwọn ìròyìn wa lọ́lọ́kan òjọ̀kan. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tí ẹ̀yin ń wo ìkànnì yìí, ẹ gbìyànjú láti tẹ àwọn fọ́nrán wa ní kàmúgbádùn ẹ̀. Ẹ bá wa pín kó kárí ilé kó kárí oko. Èmi Olúwaṣèyí Ṣóhùnmí tó ń ka ìròyìn sí yín létí gbọ́ ní sáà yìí lónìí ìṣẹ̀lẹ̀ aburú ò ní kan ẹnì kọ̀ọ̀kan wa. Ẹ ṣeun bẹ́ẹ̀ tí ń gbádùn wa.